Hello, my people. Good evening. And lately, we are hearing that Dr. Lizzie ní ìwà tí àwọn ẹ̀gbọ́n kábíyèsí àti àwọn olórí tí wọ́n wù sí Queen Naomi, wọ́n ní kò dáa rárá. Wọ́n ní ìgbà tí Dr. Lizzie bẹ̀rẹ̀ sí ṣe investigation wọn ni wọ́n rí pé gbogbo àwọn ìwà tí wọ́n wù sí Queen Naomi wọ́n ṣe ìwà tó bójúmu. Ẹ̀yin èèyàn lè gist tèmi ni. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lala yan ma lo la yan ni lo ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola. Ẹ ṣé o. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Wọ́n ní Dr. Elizabeth, wọ́n ló rubbish Mariam o. Wọ́n ló sọ̀rọ̀ sí i. Wọ́n ló ní ìkà ni. Wípé èèyàn burúkú ni. Wọ́n ní gbogbo àwọn sister kábíyèsí, gbogbo wọn ló bú pátápátá pé ìkà ni wọ́n. Wípé gbogbo ìwà tí wọ́n wù sí Queen Naomi kì í ṣe nǹkan tó yẹ kán ṣe. Wípé ìkà ni wọ́n. Wípé báwo náà ṣe máa treat èèyàn bíi tiwọn báyẹn. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ kékeré o. Wọ́n ní no be small thing o. Wọ́n ní Dr. Lizzie sọ fún ẹ pé òun lè má gbé Nàìjíríà o. Wípé ṣùgbọ́n ìwà tí wọ́n wù láti fi da marriage kábíyèsí àti Queen Naomi rò. Wọ́n ní kì í ṣe ìwà tó dáa rárá. Wípé báwo náà ṣe máa wúrú wà báyìí. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni Dr. Lizzie ń gbé ìgbésẹ̀ láti clean up palace pẹ̀lú owó ẹ̀ o. Wípé kí wọ́n ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe so that gbogbo àwọn negative talk yìí á tiẹ̀ lè dínkù. Wọ́n ní ó sọ̀rọ̀ sí gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé ìwà tó wù sí Queen Naomi ò dáa. Wípé ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n wù. Wọ́n ló sọ̀rọ̀ sí Mariam gan. Wọ́n ló sọ̀rọ̀ burúkú sí Mariam gan. Wọ́n ní Mariam wá ń sọ fún yín pé òun gbogbo nǹkan tóun ṣe ń palace, gbogbo owó tóun ti ná, kíní kan investment. Wọ́n ní owó wo ló ná kó keep quiet. Wípé wà á dẹ̀ máa ló raṣọ fún gbogbo àwọn èèyàn. Ṣé ìgbà tó raṣọ fún gbogbo àwọn èèyàn, ṣé ó raṣọ fẹ́mi ni? Wọ́n ní ìyẹn kì í fún gan seriously. Wọ́n ní Dr. Lizzie lòun ò lè bá àwọn èèyàn burúkú gbénú palace o. Wípé kí kábíyèsí wábi tó máa kó wọn lọ o. Wípé gbogbo àwọn wicked woman yìí òun ò lè bá wọn gbénú palace. Wípé kí kábíyèsí jọ. Wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀, kábíyèsí kan òun wò báyìí. Wọ́n lòun ò lè bá wọn gbénú palace. Wọ́n ní Dr. Lizzie ní láyéláyé àwọn ò lè jọ gbénú palace pẹ̀lú gbogbo ìwà tó ń wù yìí. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ló mú Mariam? Ṣé ẹ mọ̀ pé Mariam ló fẹ́ Dr. Lizzie fún kábíyèsí? Òun ló lọ gbàyàwó, òun ló ń ṣe kùrùkẹrẹ. Ẹ̀rí lọ́jọ́ ìyàwó Dr. Lizzie, ẹ̀rí bó ṣe ń ṣe bígbà tó yẹ pé òun sin ọmọ lọ lé ọkọ tó wá góòdù sọ́rùn. Tó lọ mú aṣọ ẹ̀ bí gbogbo ẹ̀ ń kán. Kò ń ṣe nǹkan kékeré. Gbogbo yín ṣàlẹ̀ wo marriage Elizabeth àbí ẹ̀yin aráalé. Ṣé rí bí màmá wa Mariam mẹ́rí bó ṣe dì lọ́jọ́ yẹn tó ń dì burúkú burúkú. Wọ́n ní nǹkan tí Dr. Lizzie ń fojú wọn rí ní palace. Wípé kò gba rubbish rárá ni. Wọ́n ní kò gba rubbish rárá ni. Bí a ṣe ń gbọ́ allegedly o. Wọ́n ní Dr. Lizzie ní kíákíá kí kábíyèsí lé wọn kúrò ní palace o. Wípé wọ́n gbọ́dọ̀ lọ mú Queen Naomi padà wá sínú palace. But ẹ̀yin aráalé, ṣé ẹ̀yin rò pé Queen Naomi máa padà wá sínú palace? Kò sí lẹ́nu wa láti sọ pé wọ́n á padà bí wọ́n ò ní padà. Ẹ mọ̀ pé bá a ṣe sọ, Queen Naomi ò ń ṣe ọmọdé, adult ni Queen Naomi. Àwọn náà mọ nǹkan tán fẹ́. Wọ́n ní but gbogbo ìgbésẹ̀ tí Dr. Lizzie ń gbé, ó fẹ́ kí Queen Naomi padà wá sínú palace ni. Wọ́n ní Dr. Lizzie ní láyéláyé òun ò lè bá wọn gbé palace. Pé wọ́n wicked o. Wípé èèyàn burúkú ni wọ́n. Wípé ńgbà tó ń ṣe báyẹn fún Queen Naomi, wípé mélòó ni wọn ò ní ṣe fóun.
wípé so kí kábíyèsí jọ nítorí ọlọ́run kó bóun kó gbogbo wọn lọ bí tó bá fẹ́ kó wọn lọ. wọ́n ní Dr. Lizzy pé kábíyèsí wọn jọ sọ̀rọ̀ ni o pé láyé àwọn woman yìí wọn ní gbé palace o kán wábi tó máa kó wọn lọ o. so gist tèmi nìyẹn o ẹ̀yin èèyàn lé ẹ rí pé nǹkan kíra báyìí. wọ́n ní kábíyèsí gùn ò lè sọ̀rọ̀ mọ́. wọ́n nígbà tí gbogbo oríṣiríṣi àṣírí bẹ̀rẹ̀ sí tú. ẹ rántí àṣírí olókun tí mo sọ fún yín. wọ́n ní ìyá olókun sọ̀rọ̀ o ó sọ gbogbo nǹkan táṣìlì gbé ìṣe o lórí ọ̀rọ̀ Queen Naomi náà ni. kí ló dé kí ni Queen Naomi ṣe fẹ́yìn èèyàn yìí kí náà ṣe fẹ́yìn èèyàn yìí tẹ̀jẹ̀kẹ́ni ẹlẹ́ni sinmi. kọ́lọ̀ máa gbà wá o kọ́lọ̀ máa bá wa dúró ti Queen Naomi o. wọ́n ní olórí Tèmítọ́pẹ́ bá bẹ̀rẹ̀ sí í bú Mariam pé sórí báyìí sórí ibi tó gbé àwọn dé báyìí wípé wickedness ẹ̀ ló jẹ́ káwọn débi táwọn dé yìí because òun ló lọ sọná sí inú quarters tí kábíyèsí ti kọ́ fáwọn olórí. ọwọ́ ẹ̀ ni wọ́n bá ń bẹ̀ allegedly ni o allegedly ní orí social media náà láti gbọ́ pé òun ló lọ rán àwọn boys kan pé kán lọ ra diesel wọ́n dẹ̀ bá àwọn gallon diesel yẹn lẹ́yìn ilé. wọ́n nígbà tí wọ́n wo sales tí tán ṣe wọ́n ní olórí Mariam ló rọ́dà àwọn diesel yìí. so imagine báwo lèèyàn ṣe máa nírú burúkú báyìí tó kàn máa ṣe nǹkan burúkú. ẹ̀yin èèyàn lé ó lágbára ò kì í ṣe nǹkan kékeré o. wọ́n ní bí Tèmítọ́pẹ́ ṣe ń bú Mariam báyìí wọ́n ní Mariam pariwo pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún yín nínú palace. wọ́n rí bí Dr. Lizzy ṣe ní kó dákẹ́ nìyẹn pé kí ló ṣe fún wọn palace kí ló ṣe fóun. wípé báwo ló ṣe máa nífẹ̀ẹ́ ọkùnrin tó múyàwó ẹ̀ àtọmọ ẹ̀ tó lé dànù. kì í ṣe nǹkan kékeré o ẹ̀yin èèyàn lé. ní olólọ́ọ̀fù ọkùnrin àìmọye ìgbà ní kábíyèsí fẹ́ mú Queen Naomi wọlé tó máa lọ dúró sẹ́nu géètì pé wọ́n lè wọlé. ẹ rántí ẹjọ́ kan tó fọ́ Queen Naomi létí lẹ́nu géètì tá a gbọ́ gist yẹn náà mú wa alẹ́ ìjì ni o. so bí gbogbo ẹ ṣe lọ nìyẹn o ẹ̀yin aráalé. wọ́n ní Dr. Elizabeth ní láyé òun ò ní gbà kí wọ́n bóun gbé palace o kí kábíyèsí wábi tó máa kó wọn lọ. ọ̀rọ̀ yẹn gan ti sú kábíyèsí. ẹ rántí tán láwọn fẹ́ divorce Ashley àti Mariam traditionally. so bàbá ṣe ń gbọ́ mi a máa mú wá fún yín gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yẹ ṣé o etí yín ò ní di o ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò ní agbára Ọlọ́run o gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ́lọ́run á ṣe fún yín o ẹ ṣé mo rọ́wọ́ yín o. God Almighty will bless you. Please share this video, like and subscribe. Thank you so much.